ẹ káàbọ̀ sórí ètò Ògbóni reality show Olúwaṣẹ́wà Àkànjí lóòtú ètò yín ẹwà kan fìdílé ẹjẹ máa jọ fetí gbéyàwó ọ̀rọ̀ pé ọ̀rọ̀ báyìí lọmọ ilé ti máa ń jẹ gẹ́gẹ́ bí mo ṣe ń bá a bọ̀ gẹ́gẹ́ bá a ṣe jọ ń bá a bọ̀ lórí ètò Ògbóni reality show. Ètò náà ni àkọlé ìtàn tá à ń bá a bọ̀ apá kejìlá lélẹ̀. Ṣé ẹ gbàgbé wípé wọ́n ti lọ ṣe ọkọ tún mi gbé ní ìlú Abẹ́òkúta. Eré ọjọ́ náà wọn mọ̀ kó doyún. Lẹ́yìn ọjọ́ yẹn láàrin Mariam àti Kazeem ti ń gún níyàwó Kazeem wá bá Mariam tó jẹ́ pé tọkọ òun bá tiẹ̀ máa fẹ́ ìyàwó mi ìwọ kọ́ ló máa fẹ́, òun mọ̀ pé ìfẹ́ ń bẹ láàrin yín, ìfẹ́ tó sì ń bẹ láàrin yín ó máa fẹ́ ti òun tí ọkọ òun bá lọ fẹ́ ẹ. Mariam sì wò wọ́n ti blackmail ẹ̀ emotional. Òun náà kò gbé fọ́ọ̀lù Kazeem mọ́, ó ti fèsì ilé ayé ẹ̀, ẹnìkan kò kú mọ̀ pọ̀ lọ bára wọn lájọṣepọ̀, ó dẹ̀ fèsì ọ̀rọ̀ ẹ̀ máa lọ. Àmọ́ nǹkan tó rí ni wípé ó fẹ́ ṣe introduction pẹ̀lú ọkùnrin míì tó fún disturb ẹ̀ kó lè bá gbàgbé Kazeem, ó tètè wọ́kùnrin míì tó jọ máa ṣe introduction. Ṣe mọ̀ wípé lẹ́yìn ìgbà yẹn ló wá sickness yẹn pọ̀ débi pé typhoid ni wọ́n pè, ojújú oṣù kan ó fẹ́ lè pọ̀ oṣù kan tó fi ń ṣe test tó ṣe gbogbo ẹ̀ kí ló ṣe kan tó wá sọ pé olóyún ni, oyún bíi ti báwo bó ṣe fẹ́ last month oyún tó ní ìgbà ìṣòyún oṣù kan bẹ́ẹ̀ ni oníbàárà ẹ̀ ṣe yàtọ̀ báyìí nínú ẹ̀ ti yọ gàǹkẹ́ inú ẹ̀ ti jọ tán pé lẹ́yìn ẹni yìí oyún ò ní pẹ́ bímọ ó ní bí wọ́n fún ní nǹkan dì ní wọ́n ṣe gba scan tán lọ ṣe ibi kẹta wọ́n sì mọ̀ pé olóyún kẹ́ lè mọ̀ oyún kẹ̀ definitely bọ́bọ́ ìkọ́ ló lóyún. Ó dẹ̀ ti explain ọ̀rọ̀ yìí fún boyfriend yẹ ìwọ tó máa ń fi àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn pamọ́ pé ẹni tó òun fẹ́ tó ń bímọ fún báyìí òun fílẹ̀ nítorí ìyàwó rẹ̀ tó wá bá òun ni o báyìí kíní kan wọ́n ti dùn àgbẹ̀ ìyẹn ni pé ó máa ṣẹ́yún ni ó ti ẹ̀ ní lọ́kàn pé òun fẹ́ ṣe àmọ́ ní oṣù 4 sí 5 bóun ni ẹ ṣe máa ṣe ní oṣù 5 òṣèṣe máa fi kó bí ni ok ìyẹn ni ó máa bí one condition tó bá ti bí kò ní sọ pé ọkọ yẹn ló lóyún òun lòun ló mọ láàrin òun àti ẹ̀ òun máa ṣe bàbá fọmọ ọmọ òun ni olóhùn ti gbọ́. Àmọ́ ó wá rántí wípé bá lọ àbọ̀ ó wá di ọjọ́ kan bí kọ́ọ̀lù ṣe wọlé ó gbé kọ́ọ̀lù yẹn. Kazeem wá sọ pé gbogbo wọn sọ pé ó fẹ́ ṣe introduction ó fẹ́ foyún mi lọ ṣe introduction àbí oyún ẹbí tí báwo gbọ́dọ̀ àtọmọkùnrin yẹn pàdé ara yín ẹ pàdé ní déètì báyìí lẹ bẹ̀rẹ̀ sí báyìí lájọṣepọ̀ nǹkan gbogbo chaati wọn gbogbo tọ́jú sọ bá sẹ́ǹdì ẹ̀ sí padà báwo ló ṣe mọ̀ ó ní mo ti háàkì nọ́mbà ẹ̀ lọ́jọ́ tá a ti jọ pàdé mo ti háàkì nọ́mbà ẹ̀ kò sí nǹkan tó ṣe tí mi ò mọ̀ bọ́lá ajá ṣe wá báyìí gbogbo ẹ̀ ni mo mọ̀ mi ìmọ̀ràn tán bẹ́ẹ̀ sọ ni bí àwọn ohun ṣe pè ẹ́ gbogbo ẹ̀ ló mọ̀ olúwa yà wọ́n lẹ́nu wípé ẹnìkan lè pè ẹ́ kó fún ẹ lówó kó fòun sílẹ̀ ó ní ìyàwó yóò fún mi lówó kí ni kò fún ẹ lówó owó tó sẹ́ni sẹ́kọ́ kò sẹ́ni owó kan sí mi o kò sẹ́ni owó kan sí mi mo lè fi ó lóun máa sẹ́ni owó sí mi mo dẹ̀ ní kó má sẹ́ni ẹ̀ sí mi pé mi ò ní ìdówó wọn alájà gbà ká nọ́mbà mi lóòótọ́ alájà sẹ́ni owó sí mi alájà sẹ́ni 500,000 sí mi mo dẹ̀ lọ kí wọn kó wọ́n ṣe ìyàwó yóò sẹ́ni owó sí mi mo dẹ̀ jẹ́ káàntì ẹ̀ mọ́ pàdé ajá sẹ́ni owó sí mi wọ́n ní kí n fẹ́ lọ́rùn sílẹ̀ wọ́n ní kí n gbà owó ọmọ ni mò ń gbà so kí wá ní òun ò tiẹ̀ fẹ́ mú anything oyún tòun tí n bá rò bẹ́ẹ̀ mo lè gbé oyún lọ fún èèyàn kan wàláì mò ń tara mi jẹ ni torí pé oyún òun máa gba oyún òun lọ́wọ́ mi ọjọ́ kó bẹ́ẹ̀ torí pé òun ti dákẹ́ òun ò ti sọ wọn kan èmi ṣùgbọ́n fúlù òun ni òun tó wọn abẹ lábẹ́òkúta kí ni wọn bá sọ fún ẹ mo ní ṣòwò kan tí ìyàwó ẹ sọ fún mi ni ó ní kò fẹ́ kọ́ nǹkan kọ̀ọ̀kan òun o ó ní gbogbo ẹ lájọṣepọ̀ oyún wà lára ẹ mo yọ̀ǹda mo dárí jìn fún yẹn mo tó ní tó sọ wèrè tẹ́fẹ́ ṣe yẹn tó bá lọ pàdé Kazeem máa yẹ kíkiri ìwà difficult ó kọ́ ló lóyún èmi kan mo lẹ́yìn ìgbà tó tó rí evidence Mariam jẹ́ òòlù Dubai ẹni tí èèmọ̀ máa ti di tipẹ́tipẹ́ kí èèmọ̀ máa sọ̀wọ́ ẹ̀ o àti ṣe mo ṣe introduction yẹn
bá mo ṣe introduction tán ló bá pàǹtí ẹ̀ ó ní mo ní kó má ṣe ó padà ṣe ó ní àǹtí mi ṣe mọ̀ wípé oyún tó wà ní lágbájá òun lòun ní àǹtí ẹ̀ ní báwo ló ṣe ní ó lòun ní o bá ń ṣe pè mí nìyẹn ó gbọ́ oyún tó wà nínú ẹ̀ ó lòun nínú ẹ̀ gbogbo chatting wà tí kì í báwo ló ṣe chatting lọ ó ní mi ò mọ̀ ó ló wá kàkáǹtì mi ni ó wá kí nọ́mbà mi ni àǹtí ẹ̀ ní kí ló tó wá sọ fún mi sọ fún yẹn ẹ ti ń ra yín lẹ́gbẹ̀ẹ́ yẹn ọmọ yẹ màá ṣe ń lẹnu fún o ìwọ lọ rí sọtọ ikú wo tó tẹ̀dí lẹ̀ fún Kazeem kó fún ẹ lóyún nísìn ọkùnrin gidi lórí tó fẹ́ fẹ́ ẹ nísìn yìí ok bọ́ọ̀dù ẹ̀ṣẹ̀ fẹ́ ṣe báyìí mo ní ẹ má dà lóhùn ilé ìsìnkú pé ó máa gba oyún ó ṣe máa gboyún olóyún ó ṣe máa gboyún olóyún kí ló tó fẹ́ gboyún olóyún tí ìbá nídìí kí ló fẹ́ gboyún olóyún àti ṣeun bá ń ṣẹ̀ṣẹ̀ nípa àwọn tẹ́ máa wádìí gbogbo tó fẹ́ fi gboyún olóyún aṣọ ọmọkùnrin tó bá ṣe introduction tí mo bá ṣe introduction yẹn aṣọ oníyàwó sílé àtàwọn tó kó wá wọn kì í ṣe fámìlì ẹ̀ kódà wọn kì í ṣe bí ẹ̀ olórẹ́ǹtì èèyàn wá ni ìyàwó Kazeem kan náà ni master mind behind everything alájà ọmọ pẹ nígbà tá à ń tiẹ̀ máa padà get wọ́rọ̀ ṣe jẹ́ ọ̀bọ yẹn padà sọ fún wa pé wọ́n ní kó wọn fi yí ojú ẹ̀ kúrò níbẹ̀ so that tó máa fẹ́ mi sí ìgbà yìí wọ́n máa pé òun fẹ́ràn sí ìgbà pé òun ò lẹ́mìí àwọn méjì wọ́n fún òun lówó tó fi yanjú gbogbo ẹ̀ ni wọ́n fún ẹ̀ lówó láti báyẹ̀ lẹ́ni jẹ́ ó ní ìgbà tó dẹ̀ sì bẹ̀rẹ̀ sí rí pé wà mí dáa mo ti wò pé òun ti fọ́yìn lọ pẹ̀lú mi fọ́yìn lọ pẹ̀lú afẹ́fẹ́ pẹ̀lú olóyún wọ́n ní wọ́n yẹn pé tó bá ti bí ọmọ yẹn pé òun kàn máa jí ọmọ yẹn wá sí ọ̀rẹ́ Àbújá so òun á lọ sí pé òun adopt wọ́n ṣáà ti sọ báyìí máa ṣe é wọ́n yà ní fàjọkọ́ ṣe òun jẹ́jẹ́ bí mi ṣe bí marriage lẹ́ẹ̀kẹta bó ṣe collapse nìyẹn bó ṣe àjókòó mi jẹ́ pẹ̀lú tọmọ mi Kazeem ní ò bá mi sọ̀rọ̀ kò bá mi sọ̀rọ̀ tí bá pè báyìí wá sí ẹ̀lú ẹ kí ló fẹ́ tí wọ́n ní kí ni mo ṣe kí ló tó gbélé ó jẹ́ àkọ́kọ́ ti fóònù àwọn send owó sí mi kódà ó tún increase owó wa gbà tó tẹ́mi fún ẹ̀rọ ọmọ ó send owó ẹ̀rọ ọmọ sí mi Kazeem ò bá mi san kankan ó ní ṣebí tẹ́tẹ̀lẹ̀ mọ́mí mi gbé kó má fẹ́ mi ó lóun fún alára àwọn wá yọ̀ǹda mi ó ní gbogbo nǹkan tóun ṣe ò appreciate mo yọ̀ǹda Kazeem wà ń bẹ ó lóun bímọ pàtó màbí òun bọ́kùnrin ọyọ kan wọ́n ṣe kó mọ àǹtí ẹ̀ náà ló ṣe kó mọ ló ṣe gbogbo ẹ̀ àwọn ìyàwó ẹ̀ ti mọ̀ pé ó bímọ fún un àmọ́ àwọn alájà ò tí ì mọ̀ ìyàwó ẹ̀ ti ń kó ń lọ mọ́ bó ṣe wá dìgbà tí ọmọ wa pé 41 days tí wọ́n jáde ọmọ ló bá ní pé ẹni àǹtí ẹ̀ wá kó wọn àtọmọ ìdúgbò tẹ́lẹ̀ àti tóbi yẹn àti ìyàwó àti ẹ̀ bá ní pé kó jẹ́ káwọn lọ sí ọjà alájà pàtó débẹ̀ yẹn wọ́n bá làjì ní ọba wọlé wọ́n bá kí wọn ìyá kí náà kó ìwọ ọmọ o gbogbo bímọ pẹ̀lẹ́ báwo ni ọkọ ẹ̀ ń kọ́ ọmọ kú níkọ ọba káwọn ẹ̀wọ̀n ṣé wọ́n mọ obìnrin yẹn ó jọ alájà bẹ́ẹ̀ yẹn ṣe wá kí mi kò dáadáa lóhùn yóò bá àwọn àlè ìyá ẹ̀ yóò bá àwọn àlè bàbá ẹ̀ kò dáadáa lóhùn but alájí ó jẹ́ ká alájí gbé òun alájí bá ṣe ní àríwó wọn ló mọ ìjọ o wọ́n ṣe gbẹ ló bá ní alájà ṣe mọ̀ ọkọ ọmọ tó wà lẹ́yìn yẹn ọmọ yín ló fún lóyún subhanallah ẹ̀kọ́ ọmọ yín ló lọ́mọ ẹ pè kẹ́ ẹ bí léèrè tí bẹ́ẹ̀ ṣe máa ń bí léèrè náà nìyẹn á lóun kọ́ ló lọ́mọ òun ló fún lóyún ló lọ́mọ o ọmọ mẹ́ta lọ́mọ ọlọ́mọ títí tó bí fún ọmọ yín ẹ̀sìn ní tó bá gun orí ẹ̀ orí yín ló gùn láti bẹ́ẹ̀ fẹ́ gbogbo tẹ́ ṣe lòun gbọ́ gbogbo ara tẹ́ dá lòun gbọ́ aláàjì kò yẹ kẹ́ ẹ̀ mọ́ ń pa ẹ̀ ẹni kó má fi ọkọ òun lórúkọ òun ò kì í ṣe muslim ìgbà tó ń lọ kọ́ṣẹ́ tẹ́lọ̀ tó ń bẹ̀rẹ̀ sí fi ṣe tẹ́lọ̀ jẹun ẹni ìwé lẹ́ni kò ń ka aláàjì ṣùgbọ́n pátápátá fẹ́ kàwé láyé mi I'm a graduate tẹ́lọ̀ yìí ìgbà tí tẹ́lọ̀ yìí ṣe láyé mi àǹtí òun tó ṣe tó jẹ́ graduate gan kí ló tún fi ṣe òun fẹ́ mọ̀ ẹ fẹ́ bí lọ́ọ̀yà ẹ fẹ́ bí judges kí ló mọ yẹn lánìgbà yín tẹ́ fi hate ẹ̀ tó báyìí Mariam lórúkọ ẹ̀ ìyá ẹ̀ ló ń lọ ṣọ́ọ̀ṣì muslim náà bí sí ọmọ tẹ́ ń wò yìí ìyá ẹ̀ náà ló tọ́ àtọ́dún tó ti fi ọmọ yín tọmọ yín ti bá alájọṣepọ̀ tó ti pàdé ara wọn ọmọ yín ló gba ìbálẹ̀ díẹ̀ mo sọ fún ìgbà náà mo ní ẹ̀